mìíràn a máa yìn ọ́ bá a ṣe tó ń tó kọjá náà rè o tún ṣàánú wa àgbé ọ̀gá ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o Jésù ṣe gba ọpẹ́ wa àmín Jésù gba ìyìn wa àmín gba ìyìn wa àmín gba ìyìn wa àmín gba ìyìn wa àmín gba ìyìn wa àmín. ó ní tí ẹ̀mí tí ó jí Kristi kúrò nínú òkú bá ń gbénu yín ó ní yóò sọ ara kíkú wa di ayé ẹ̀mí ẹ̀ á sọ ara kíkú wa di ayé Romans chapter 8 verse 11 ẹ gbọ́ o ilé gbogbo tí ẹ ti ń gbóhùn yìí ohun tó kú ń bẹ̀ yóò yé o àmín Jésù sọ pé Olúwa fi àjíǹde hàn mí fi àjíǹde hàn mí fi àjíǹde hàn àwọn ọmọ mi fi àjíǹde hàn àwọn ọmọ Jésù yọ sí èmi náà yọ sí èmi náà pa mí lára dà ẹ fún mi ní ayé tuntun ẹ fún mi ní ayé tuntun ẹ fún mi ní ọkàn tuntun ẹ fún mi ní ọkàn tuntun ẹ fún mi ní ìpín tuntun ẹ fún mi ní ìpín tuntun ẹ fún àyànmọ́ mi ní tuntun ẹ fún àyànmọ́ mi ní tuntun ẹ fún àyànmọ́ àwọn ọmọ mi ní tuntun ẹ fún àyànmọ́ àwọn ọmọ mi ní tuntun àjíǹde o wọnú ayé mi sọ ohun tó kù di ààyè Maria máa ń gbàgbọ́ nípa àjíǹde ní John 11 ó ní mo mọ̀ pé ó máa jíǹde ní àjíǹde àwọn olóòótọ́ ó lẹ́gbọ́n mi tó kù yìí Lásárù yóò máa jí Jésù ní olóòótọ́ ló máa jí ó ní ṣùgbọ́n ìgbà tó ń retí òun ti pẹ́ jù ó ní àjíǹde tó ń retí èmi gan ni so resurrection is not an event, it's a personality. Jesus said I am the resurrection èmi ni àjíǹde àti ìyè gbogbo ibi tó bá wọ̀ àjíǹde wọbẹ̀ ilé tó bá wọ̀ àjíǹde wọbẹ̀ iṣẹ́ tó bá wọ̀ àjíǹde wọbẹ̀ ayé ọmọ tó bá wọ̀ àjíǹde wọbẹ̀ inú tó bá wọ̀ àjíǹde wọbẹ̀ wọ́n máa pè ní lágàn inú àgàn ló wọ̀ tó tá àjíǹde bá wọbẹ̀ ó jí náà nù bẹ́ẹ̀ ni ọpọlọ ọmọ tó bá wọ̀ àjíǹde wọbẹ̀ ọmọ yẹn ọmọ gbé fọ́ọ̀sì ni ilé iṣẹ́ tó bá wọ̀ ilé iṣẹ́ òun ní kú mọ́ àjíǹde wọbẹ̀ ẹnìkan ṣàmì àjíǹde wọ ayé rẹ àmín Jésù àjíǹde wọ ayé rẹ àmín Jésù. ẹ̀sà nínú ìṣòro lọ́lọ́run ti ń dára gbogbo àrà tí ọ̀run bá fẹ́ dá inú ogun ni inú òkùnkùn ni ìmọ́lẹ̀ ti ń dára àrà ìmọ́lẹ̀ kò ṣeé rí àfi tí òkùnkùn bá wà ọbẹ̀ tí ò bá ti síyọ̀ àtẹ́ni gbogbo èèyàn tó bá fẹ́ jẹ́yàn láyé inú ìṣòro ni wọ́n ti ń jẹ́yàn ìṣòro làtẹ̀gùn síbi gíga ìṣòro ní àtẹ̀gùn síbi ògo ẹkún ló ṣáájú ẹ̀rín ọwọ́ gẹ̀ǹgẹ̀ ló ṣáájú ijó kò sí èèyàn tí ó jẹ́ èèyàn láyé bí ọba kọ́kọ́ lọlẹ̀ kò lè dókè ẹni ìhòhò ní ń da láṣọ ẹni ẹlẹ́kún ní ń dẹlẹ́rìn ẹni yẹ̀yẹ́ ẹni ẹ̀sín ló ń dẹni ẹ̀yẹ mo rí ọ mo sì rí nǹkan kan nú ayé rẹ ó ti la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá bá a ti ń sọ yìí òun la ẹkún kan kọjá ṣùgbọ́n gbọ́ nínú ẹkún yẹn ẹ̀rín máa dé àmín Jésù mo ní ẹ̀rín máa dé àmín Jésù sọ pé Olúwa pa mí lẹ́rìn jẹ́ kẹ́rìn mi dé ẹ̀mí mímọ́ pa mí lẹ́rìn jẹ́ kí ẹ̀rín mi dé ẹ̀rín àwọn ọmọ mi dé ẹ̀rín iléeṣẹ́ mi dé now ọ̀nà mẹ́fà ni ẹ̀jẹ̀ ti jáde lára Jésù gbogbo ẹ̀ ló sì ní àpẹẹrẹ àìmọye ikú tó yẹ kí Jésù kú tí ìṣekú àgbélébù ó débì kan wà lórí òkè kan wọ́n fẹ́ tìjà bọ́m̀bẹ̀ ó ló sì pòórá láàrin wọn torí kì í ṣe irú kú báwọn wọ́n lè lù ń gbóngbó kókú níbi títí ń sọ̀rọ̀ láàrin èrò ó ní sí ìbáyipá òkú mi ti dé ṣé gbogbo ìgbà ni mo wà ní tẹ́ḿpìlì pẹ̀lú yín mo wá ń sá ni ṣe nǹkan fún mi rí ṣé wọn tó kì í ṣe irú báwọn ikú tá a yọ̀ǹda fún ni ikú àgbélébù nítorí àwọn ìjìnlẹ̀ tó wà níbẹ̀ nítorí àṣírí tó wà níbẹ̀ torí májẹ̀mú tó wà níbẹ̀ ìmọ̀ yànnàná díẹ̀ fún ọ gbogbo nǹkan ní ayé nínú ẹ̀jẹ̀ ló wà gbogbo ohun tí yẹn bá fẹ́ jẹ́ inú ẹ̀jẹ̀ ló wà béèyàn bá lálàáfíà inú ẹ̀jẹ̀ ló wà béèyàn bá ṣàìsàn inú ẹ̀jẹ̀ ló wà béèyàn bá ní ìlera inú ẹ̀jẹ̀ ló wà abájọ ó ní ẹ mọ̀ jẹ ẹ̀jẹ̀ o torí gbogbo ìdọ̀tí ayé inú ẹ̀jẹ̀ ni ó pín sí òun ní transport gbogbo nǹkan gbogbo ìdọ̀tí òní ògbìn òun ló ń fọ kidney gbogbo nǹkan láyé inú ẹ̀jẹ̀ ló wà ọkàn inú ẹ̀jẹ̀ ni ti ń mí ẹ̀fun ẹ̀dọ̀ inú ẹ̀jẹ̀ ni gbogbo nǹkan inú ẹ̀jẹ̀ ni ó ní ẹ mọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹran o ó ní ẹ bá ti pa ẹran ẹ ro ẹ̀jẹ̀ rẹ o ẹ mọ̀ jẹ o àṣetorí àlàáfíà wa ni ẹ wo ibi márùn tí ẹ̀jẹ̀ ti jáde lára Jésù ibi àkọ́kọ́ Luke 22:44 wọ́n ló wà ní ọgbà Gẹ́stímánì bíbélì sọ wípé àwọ̀ ojú rẹ̀ sì fàya ó ní omi tó ń ti ojú rẹ̀ jáde bígbà tíyàn bá ń làágùn wọ́n ló dàbí ìró ẹ̀jẹ̀
so capillary ẹ̀ fọ́ sá kó lè sí ìṣẹ́gun Calvary láìsí Gẹ́stímánì. Gẹ́stímánì ní Jésù ti parí iṣẹ́ níbi tó ti lọ gbàdúrà yẹn. ẹ sà nǹkan ẹ̀mí ni sà. ẹni tó ń sọ pé Olúwa jẹ́ kí agbe kọjá tí ó bá lù sí ń bẹ̀ ń. kà sí Calvary kankan Calvary irọ́ ni o òtún bá ń tẹ́ni sà. but torí pé ó ti yanjú ọ̀rọ̀ ní Gẹ́stímánì Calvary di walk over. bí wọ́n ti nà tó kò tiẹ̀ rí wọn bí wọ́n ti ṣàlọ́gbẹ́ tó kò tiẹ̀ rí wọn bí wọ́n ti fi sẹ̀sìn tó kò tiẹ̀ rí wọn bí wọ́n ti ń gba létí tó kò tiẹ̀ rí wọn torí ó ti yanjú ọ̀rọ̀ ní Gẹ́stímánì. ẹ jẹ́ àmọ́ yanjú ọ̀rọ̀ níwájú Olúwa o. ká tó máa bẹ́ káàkiri. kó o tó máa bẹ́ káàkiri ọ̀rọ̀ gbéyàwó ọmọ rẹ yanjú ẹ̀ níwájú Olúwa o. yanjú ẹ̀ níwájú Olúwa o. ọ̀rọ̀ travelling rẹ yìí tó ń sì ń sọ káà mo ti gba visa ó jù bẹ́ẹ̀ lọ o. yanjú ọ̀rọ̀ níwájú Olúwa o. ọ̀rọ̀ ọmọ rẹ tó ní first class university yanjú ọ̀rọ̀ níwájú Olúwa o. gbogbo ẹjọ́ tó ń rò káàkiri ó kọjá bẹ́ẹ̀ o. Jésù yanjú ọ̀rọ̀ ní Gẹ́stímánì sọ pé mo gba agbára láti yanjú ọ̀rọ̀ mo gba orí ọ̀fẹ́ láti yanjú ọ̀rọ̀ níwájú adániwáyé níwájú Ọlọ́run àánú ní kóòtù Olódùmarè mo yanjú ọ̀rọ̀ ẹjọ́ mi a yanjú ọ̀rọ̀ ẹjọ́ mi okùn ọ̀ràn kúrò lọ́rùn mi okùn ọ̀ràn kúrò lọ́rùn mi apẹ̀rẹ̀ ayé kúrò lórí mi ọ̀dá ohun rere títí ń dá mi fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó dópin níwájú Ọlọ́run àánú ọ̀rọ̀ mi yanjú ọ̀rọ̀ àwọn ọmọ mi yanjú láti òní lọ ohun tuntun bẹ̀rẹ̀ nínú ayé mi ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ àjíǹde àti ìyè ó wọ ayé mi lónìí ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ ohun gbogbo tí mò ń ṣe tó ń bí Ọlọ́run nínú ní la ṣàánú mi òní la dáríjì mi òní la fún mi ní ọkàn tuntun àti ayé tuntun láti bá rìn ìrìn sí ìjọba ọ̀run ayé mi yóò wu Ọlọ́run ohun tí mo wáyé wá ṣe màá rí ṣe o ohun tí mo wáyé wá ṣe màá rí ṣe ohun tí àwọn ọmọ mi wáyé wá ṣe àwọn ọmọ mi yóò rí ṣe o ohun tí aya mi wáyé wá ṣe aya mi yóò rí ṣe ọ̀run ò tún tì mọ́ mi mọ́ ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ adániwáyé gbé mi sókè Ọlọ́run àánú ràn mí lọ́wọ́ ayé tuntun bẹ̀rẹ̀ fún mi ògbólógbòó di tuntun yẹ̀yẹ́ da yẹ̀yẹ́ ẹ̀sìn dògo ọjọ́ ayọ̀ mi dé ọ̀sẹ̀ yìí lọ́sẹ̀ ọ̀nà tuntun là ìyanu ẹ̀kan lọ́dún ó sọ gangan mi láti ọ̀sẹ̀ yìí lọ ohun tí mi ò gbà lọ́dún yìí sí rere a fi àánú tì sí mi a gbé orí mi sókè ọ̀run àánú ṣe fún mi àmín mo rán ọ jáde bí wòlíì ní ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ikú àti àjíǹde Jésù ọ̀sẹ̀ ìjìyà ńlá náà mo rán ọ jáde bí wòlíì ò ní ìfarapa ọjọ́ tuntun dé lọ́sẹ̀ yìí ohun rere tí wọ́n fún ọ rí wọn ó tì sí ọ ṣe bẹ́ẹ̀ fún wa Jésù Olúwa wa. ó ní àdúrà ìgbàgbọ́ yóò wò sàn ẹnikẹ́ni àṣàìsàn tó gbọ́ mi láàárọ̀ yìí àdúrà ìgbàgbọ́ wù ọ́ sàn pariwo pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù Ọlọ́run Ọlọ́run mo so mọ́ ìgbàgbọ́ rẹ fi ìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nú ayé mi fi ìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nú ayé àwọn ọmọ mi èmi yóò tẹ̀sí ohun tí ìwọ Ọlọ́run wí èmi yóò gba ọ̀rọ̀ rẹ gbọ́ èmi yóò ní ìgbàgbọ́ pé ìwọ ni olùwòsàn pé ìwọ ni olùdáláre mi kò ní ṣe iyèméjì mi yóò fi gbẹ́kẹ̀lé mi sínú rẹ Olúwa èmi yóò fi gbẹ́kẹ̀lé mi sínú ẹ̀mí mímọ́ Ọlọ́run ni aláṣepé mi Ọlọ́run ò lè já mi kulẹ̀ mo borí iyèméjì èmi yóò ní ìgbàgbọ́ nínú Olúwa ohun tí ó nira fún ènìyàn ó ṣeé ṣe pẹ̀lú Ọlọ́run kò nira fún Ọlọ́run pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ìmúṣẹ wà ní ọwọ́ rẹ̀ èmi yóò gbàgbọ́ èmi yóò fún ìgbàgbọ́ mi ní oúnjẹ èmi yóò
dàgbàsókè nínú ìgbàgbọ́. Èmi yóò dàgbàsókè nínú ìgbàgbọ́. Èmi yóò sì lọ sí ìpele tó ga jù nínú ẹ̀mí. Èmi yóò sì lọ sí ìpele tó ga jù nínú ẹ̀mí. Èmi yóò lọ láti ipá dé ipá. Èmi yóò lọ láti ipá dé ipá. Òye èmi nínú Ọlọ́run yóò dàgbà sí. Òye èmi nínú Ọlọ́run yóò dàgbà sí. Èmi yóò gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Èmi yóò gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Èmi yóò retí láti jẹ́ alábùkún fún. Èmi yóò retí láti jẹ́ alábùkún fún. Èmi yóò retí ìyanu Ọlọ́run. Èmi yóò retí ìyanu Ọlọ́run. Ìgbàgbọ́ mi yóò sì so èso rere. Ìgbàgbọ́ mi yóò sì so èso rere. Èmi yóò sì rí èsì ìbájáde. Èmi yóò sì rí èsì ìbájáde. Tí í ṣe ti ayọ̀ àti ẹ̀rí. Tí í ṣe ti ayọ̀ àti ẹ̀rí. Ní gbogbo ọjọ́ ayé mi. Ní gbogbo ọjọ́ ayé mi. Àmín. Àmín. Nínú Ezekiel chapter 1 verse 1, ó ló sì ṣe ní oṣù kẹrin. Ó sì ṣe ní oṣù kẹrin. Ní ọjọ́ karùn-ún oṣù náà. Kí ló ṣẹlẹ̀? Ó ní mo wà láàrin àwọn ìgbèkùn. Ó ní ọ̀run ṣí. Ó ní mo sì gbóhùn Olúwa. Ẹ pé ìwọ jáde o láàrin ìgbèkùn. Sọ pé mo jáde o láàrin ìgbèkùn. Sọ pé ọmọ mi jáde o láàrin ìgbèkùn. Iṣẹ́ mi jáde o láàrin ìgbèkùn. Kó tó di 72 hours. Mo jáde láàrin ìgbèkùn. Ẹni dè mí ń gbèkùn. Ó yá wọnú ìgbèkùn. Ẹni dè ọmọ mi ní gbèkùn. Ó yá wọnú ìgbèkùn. Èmi jáde ní abẹ́ ìgbèkùn. Àmín. Gbogbo ohun tá à ń ṣe yìí à ń ṣe torí àwọn kan tó gbọ́dọ̀ dìde, àwọn kan tó gbọ́dọ̀ rẹ́rìn. Nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá. Àìmọye inú rédíò ni wọ́n ti ń gba ìyanu wọn. Ẹ wo obìnrin tí ó gbọ́mọ wá Ṣàgámù ṣe bórí rédíò ni. Kò rí wa àbórí wa ni. Ẹni tó lọ sí Amẹ́ríkà tó lọ sí IVM tí ò ṣiṣẹ́ millions. Ẹnìkan dẹ̀ dé ẹnìkan ní mo gbọ́ wòlíì lórí rédíò. Ló bá sì ń gbọ́ wa lórí rédíò. Ó ń gbómi sí iwájú rédíò tá à ń gbàdúrà sí. Ló sì mú. Ìgbà tí ó wá sí Ṣàgámù ṣe bọ́mọ ló gbé wa. Ọkùnrin làǹtìlanti. Gbàgbọ́ ń wá nípa gbígbọ́. Mo gbàdúrà fún wọn náà. Jáde nú ìgbèkùn. Ìkẹsàn-án òtítọ́ tó gbọ́dọ̀ mọ̀ nípa àdúrà. Prayer does not only change things, prayer changes you. Àdúrà kì í ṣe pé nǹkan ni mo ń yí padà jù, yóò yí wọ gan padà. O lè jẹ́ òpùrọ́ kádùá mọ́ yí ọ padà. O lè jẹ́ alágbèrè kádùá mọ́ yí ọ padà. O lè jẹ́ ọlọ́tí kádùá mọ́ yí ọ padà. Àdúrà tí ò bá yí ọ padà láti kúrò lọ́lọ́tí ó lè gbà fún ọ. The first thing tádùá ọkọ máa ṣe ni pé yóò yí ọ padà, yóò yí ayé rẹ padà. Ìwọ oníjà, ìwọ alágídí, onígbéraga, ìwọ oníbínú. Cause ẹ̀mí yà máa sọ fún ọ pé ṣé ó tún mọ̀ da gbogbo ohun tó ń ṣe inú. Pé ṣe gbogbo ìrìnàjò ọjọ́ mọ́kànlélógún tó fi gbàdúrà ṣé wàá tún jẹ́ kó yí dànù pẹ̀lú ìbínú. So with that there is a withdrawal. Wà á máa careful. Bẹ́ẹ̀ nǹkan máa tiẹ̀ dé ní ìsìn pé a sọ ẹjọ́ ẹni sùúrù fún wa o. Epo ni mo rù. Oníyanjú. Mọ́mọ́ bá tèmi jẹ́. So there is a way tí àdúrà máa fi ń yí èèyàn padà. Ẹ̀rí líle adẹ̀dẹ̀ rírọ̀. Àdúrà ló ṣiṣẹ́ yẹn o. Torí ó mọ̀ pé òun ò lè máa gbàdúrà kẹ́nìkan tún máa yí àdúrà dànù. That's the truth. So àdúrà máa yí ni padà. Luke chapter 9 verse 29. Àdúrà máa yí ni padà. Ìkẹwàá ó ní wípé praying without ceasing is the secret of winning without ceasing. Gbígbàdúrà láìsinmi ó ní àṣírí ṣíṣẹ́gun láì ní ìdádúró. So to stop praying is to start losing. Èèyàn lè máa win tẹ́lẹ̀. Ẹ rí i pé wọ́n ní tó bá ti gbé ọwọ́ kí ló máa ṣẹlẹ̀? Bọ́wọ́ yẹn bá ti wálẹ̀ nǹkan. Praying without ceasing is the secret of winning without ceasing. When you don't stop praying, you can't stop winning. Tó bá ti jáládùá, tádùá bá ti dúró, ìṣẹ́gun dájú. Ìṣẹ́gun yóò mọ̀ lọ ni yóò mọ̀ wá ni. Ṣùgbọ́n ọjọ́ tí ènìyàn bá ti jọra rẹ̀ lójú pé ìta àti ẹ̀fàdúrà kójọ ẹ̀ náà ẹ̀jẹ̀ ọkàn ẹ̀rí ó ní ọkàn mi sinmi. Ètò kójọ ẹ̀ náà tó kí ni wọ́n sọ? Wọ́n lọ mọ̀ bọ̀ nílé ètò sí náà tó. Ẹlòmíì ò mọ̀ yẹn. Wọ́n kàn rò pé wọ́n fi àdúrà kọ́ aṣọ lórí ìkọ́ni. Pé a bá sì ti fi ká ọ̀sán tó dùn. A bá ti mú tọkàn bá ti balẹ̀. Ẹgbàdúrà yín lọ, a bá tún fẹ́ nílò rẹ̀ á wà. Of a truth. Ìgbà tí ènìyàn bá máa padà rí pé wọ́n ti bá kọjá ààyè rẹ̀. Ìdínú mọ̀ jẹ́ kí náà àdúrà kú. Ó sọ fún wa nù lẹ́tíkó ní ẹ mọ̀ jẹ́ kí náà yẹn kú. Ọ̀gá mọ̀ jẹ́ kí náà yẹn kú. Ẹni bá gba aṣọ lára rẹ tí ò bá ti gbọ̀ pa àdúrà kò tí ì rí nǹkan kan gbà. I'm telling you, ẹni bá gbaṣẹ́ rẹ tí ò tí ì rọ́pò àdúrà gbà kò rí nǹkan gbà. Ìgbà tó bá máa dìde padà ju ohun tí wọ́n gbà lọ lóòrì kó padà. Ìdínú mọ̀mọ̀ jẹ́ kí wọ́n gbọ̀ pa àdúrà yìí lọ́wọ́ rẹ̀. Mọ̀mọ̀ ń ké mọ̀mọ̀ jẹ́ wọ́n gbọ̀ pa àdúrà yìí lọ́wọ́. Bó bá di ọ̀sẹ̀ tó bọ̀ yín tẹ̀síwájú náà rẹ̀. Ìmọ̀ sọ mọ́kànlélógún tí Ọlọ́run máa ń fi ọwọ́ àdúrà ṣe fún ni. Béèyàn bá lè torí bọ̀ o mọ́kànlélógún tí mo ń ṣẹlẹ̀ bádùá bá dojú ẹ̀. Mo gbàdúrà fún ọ. Gbogbo ibi tí ẹ ti gbóhùn àdúrà yìí tí ẹ ti gbóhùn Olúwa ẹ ó rí gbámú. Mo lẹ ó rí gbámú. Ẹni tí a ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àìrídè yìí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà já. Sọ pé ìwọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àìrí tí a fi dè mí mọ́lẹ̀ tí a fi dè mójú kan já pẹ̀lú iná já pẹ̀lú iná ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àìrí
tó fi di ọmọ mi já pẹ̀lú iná já pẹ̀lú iná mo dìde togotogo ọ̀run mi ṣí amúmijáde nínú ìgbèkùn owó mi jáde nínú ìgbèkùn ẹ̀mọ́ mi jáde nínú ìgbèkùn ṣe bẹ́ẹ̀ olúwa àmín hallelujah. iná ṣáájú olúwa ju àwọn ọ̀tá rẹ̀ lórí níwájú olúwa tí àwọn òkè ń yọ́ bí idà. ẹni náà tí ó ń bọ̀ láti Édómù tí aṣọ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ wọ́n ní bọ́lẹ̀ tí ń bọ̀ sá ó ní mo lọ gbẹ̀san lára àwọn ọ̀tá mi. bàbá mi ò ìwọ nìkan ní ìgbẹ́kẹ̀lé wa ẹni tí ò bá mọ̀ ọkùnrin nǹkan mọ̀ ẹni tí ò bá ní ọkùnrin nǹkan ní ó sọnù mọ́ wa lọ́wọ́ ó jà mọ́ owó ọ̀ka àwọn òbí rẹ̀ sọnù wọ́n tún padà sí ìrìn àjò wọ́n tún lọ ń túlé kan gbogbo ibi tó o bá ti sọnù lẹ́kún sọ gbogbo ibi tó o bá ti sọnù ní òkùnkùn bolẹ̀ síbẹ̀ ó ní òkùnkùn bolẹ̀ síbẹ̀ ní ilẹ̀ kèfèrí dídé ìràwọ̀ òwúrọ̀ ìdè mọ́ṣẹ́ wọ̀ wọ́n ajínrere yín bàbá yìí. ẹ wólẹ̀ fọba. ẹ jẹ́ ká jọ wólẹ̀. ológo jùlọ. òun ni ológo jùlọ. ẹ kọrin ipa àti ìfẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni. alábò wa ní àtẹ́ni ìgbàanì. ògbénu ògo ẹlẹ́rù ní. ẹ parọ́ pé ẹ̀mí ìwà mímọ́ àti òdodo. ẹ̀mí ìwà mímọ́ àti òdodo. gbé mi wọ̀ lórúkọ Jésù. gbé mi wọ̀ lórúkọ Jésù. ẹ gbàdúrà. bàbá ní orúkọ Jésù. ẹ̀mí ìwà mímọ́. ẹ̀mí ìwà mímọ́ àti òdodo. àti òdodo. gbé mi wọ̀ gbé aya mi wọ̀ gbé àwọn ọmọ mi wọ̀ ẹ̀mí ìwà mímọ́ àti òdodo. gbé mi wọ̀ tẹbítẹbí taratara. ẹ̀mí ìwà mímọ́ àti òdodo. gbé mi wọ̀. gbé mi wọ̀ gbé mi wọ̀ Jésù Olúwa wa. àmín. gbogbo ogun tí àwọn òbí mi ò ṣẹ́. gbogbo ogun tí àwọn òbí mi ò ṣẹ́. wọ́n jà àwọn borí ẹ̀. wọ́n jà àwọn borí ẹ̀. ẹ mú èmi borí. ẹ mú èmi borí. láti òní lọ. láti òní lọ. àdúrà. bàbá ní orúkọ Jésù ogun tí àwọn òbí mi ò ṣẹ́. wọ́n jà àwọn borí. tí wọ́n ṣẹ́. lórúkọ Jésù níwájú tí wọ́n borí ogun náà. níwájú aya ẹ borí ogun náà fẹ́ mi. ẹ borí ogun ìfẹ́ mi. mo borí lórúkọ Jésù. ẹ fi àánú borí ogun ìfẹ́ mi. mo borí lórúkọ Jésù. mo borí lórúkọ Jésù. mo borí àwọn ọmọ mi borí o. tayataya tọmọtọmọ tògbótògbó tìpètìpè mo borí lórúkọ Jésù. mo borí o. Jésù ti borí kò ní borí mi tẹ́lẹ̀. Olúwa wa. àmín. ẹ pariwo àdúrà kẹta yìí ohun tí Jésù ti parí kó má parí mi. ohun tí Jésù ti parí kó má parí mi. ohun tí Jésù borí kó má borí mi. ohun tí Jésù ti borí kó má borí mi. ohun tí Jésù ṣẹ́gun kò gbọ́dọ̀ ṣẹ́gun mi. ohun tí Jésù ṣẹ́gun kò gbọ́dọ̀ ṣẹ́gun mi. ẹ sọ́dà dùn. bàbá ní orúkọ Jésù mo ké. bàbá mi ẹ gbà mí. ohun tí Jésù ti borí kò ní borí mi kò ní borí aya kò ní borí àwọn ọmọ mi. ohun tí Jésù ti parí kò ní parí mi kò ní parí aya kò ní parí àwọn ọmọ mi. ohun tí Jésù ti ṣẹ́gun kò ní ṣẹ́gun kò ní ṣẹ́gun aya kò ní ṣẹ́gun àwọn ọmọ mi. ní orúkọ Jésù Kristi olùgbàlà mo dúró sórí ìṣẹ́gun Jésù mo jẹ́ thank you Father àmín. gbàdúrà tó gbẹ̀yìn ìkórajọpọ̀ àwọn ènìyàn búburú. ìkórajọpọ̀ àwọn ènìyàn búburú. ìkórajọpọ̀ àwọn ènìyàn ìkà. ìkórajọpọ̀ àwọn ènìyàn ìkà. tó ń lépa ẹ̀mí mi. tó ń lépa ẹ̀mí mi. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. ẹ máa jẹran ara yín. ẹ máa jẹran ara yín. ẹ máa mu ẹ̀jẹ̀ ara yín. ẹ máa mu ẹ̀jẹ̀ ara yín. ẹ gbàdúrà. bàbá ní orúkọ Jésù ìkórajọpọ̀ àwọn ẹni búburú. ìkórajọpọ̀ àwọn ìkà ènìyàn tó ń lépa ẹ̀mí mi lórúkọ Jésù ẹ máa jẹran ara yín. ẹ máa jẹran ara yín. ẹ máa mu ẹ̀jẹ̀ ara yín. ẹ máa jẹran ara yín. ẹ máa mu ẹ̀jẹ̀ ara yín. èrò yín kó dàyé lé yín lórí thank you Father àmín. fi àánú bá ọkùnrin tí mò ń wò yìí lò. in the name of Jesus. wà á dẹ̀ ra àánú. àmín Jésù. sọ pé mo ra àánú. mo ra àánú. mo ra àánú. mo ra àánú. mo rí àánú. mo rí àánú. ẹ wo Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rántí àwọn èèyàn. ètí rántí àwọn èèyàn ti pẹ́. ẹ̀gbọ́n tó sọnù ní Nehemiah 13 verse 14 and 22 yẹn ni ó ní remember O Lord your covenant and spare us. wọ́n ti má jẹ̀mú rẹ kó pa wá mọ́ kó dá wá sí. bẹ́ẹ̀ ni ẹ wo kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rántí àwọn èèyàn so gbọ́dọ̀ ẹ wo rántí Òbèdédómù. ó rántí Òbèdédómù nínú First Chronicle 13:14 ó rántí Òbèdédómù ó di oní estate ó di ológo ńlá ó dẹ̀ pariwo bá a ṣe ń pariwo náà ni òun ló sì gbàdúrà verse 9 and 10 ó sì gbàdúrà chapter 4 ó gbàdúrà Olúwa sì gbọ́ ó ní Olúwa ó bá jẹ́ sọ agbègbè mi di ńlá ó bá jẹ́ kí ojú mi má rí ìbànújẹ́ Olúwa dẹ̀ gbọ́ gbogbo ẹni tá a jọ pàdé lónìí Ọlọ́run á gbọ́ àmín Jésù lọ́jọ́ àbámẹ́ta ibi ò ní bà sílé rẹ̀ àmín Jésù Ọlọ́run gbọ́ wọ́n dẹ̀ gbé àpótí ẹ̀rí lọ sílé ohun tó yẹ kó pa
ìrántí dẹ̀ yí padà ó dẹ̀ sọ di ayọ̀. Ohun tí wọ́n gbé ká ọ mọ́lé kó pa ọ́. In the name of Jesus. Lórúkọ Jésù ọ̀run máa yí padà. Àmín Jésù. Ó máa dìye fún ọ. Àmín. Sọ pé ohun tí wọ́n gbé ká mi mọ́lé. Ohun tí wọ́n gbé ká mi mọ́lé. Bó ní ó pa mí. Bó ní ó pa mí. Ẹ jẹ́ ó paradà. Ẹ jẹ́ ó paradà. Kó di ìgbédìde mi. Kó di ìgbédìde mi. Kó di àkàsọ̀ ògo mi. Kó di àkàsọ̀ ògo mi. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ̀rí Mèfíbóṣẹ́tì ni. Ní 2 Samuel chapter 9 verse 1. Mèfíbóṣẹ́tì ẹ̀rí Ọlọ́run ni ẹ̀rí àánú ni. Mèfíbóṣẹ́tì ó ní Olúwa sì rántí ẹ̀ nípa Dáfídì. Dáfídì ké ṣé kò sí ẹnìkan nílé Sọ́ọ̀lù tí èmi ò ṣoore fún Olúwa fún nítorí Jónátánì ọ̀rẹ́ mi májẹ̀mú fọ́ọ̀n débẹ̀ ni. Ìrántí dáhùn. Wọ́n ló ku ìkan wọ́n ní Mèfíbóṣẹ́tì ni wọ́n ní arọ ni. Àwọn ní kò tọ́ sẹ́ni tí ń wà láàfin torí arọ gbọ́dọ̀ wá sáàfin. Ẹ̀gbọ́n ti Dáfídì sọ ó ló ṣarọ kò ṣarọ ó ní ẹ mọ̀ gbé bọ̀. Ó ní ọmọ bá mi jẹun lórí tébù. Ó ní èmi ó sì dá gbogbo ìpín bàbá ẹ̀ padà fún. Bàbá ẹ̀ ló jọba ní Israel fún 40 years. Bàbá ẹ̀ ló dẹ̀ jẹ́ kó jẹ́ apparent to the throne. Ẹ wo ohun tí wọ́n wá kó lé lọ́wọ́. Mo rí ẹnìkan gbogbo ohun tó ti yẹ kó o ní tí ìgbàgbé tó gbé pamọ́ májẹ̀mú àánú kó gbé jáde. Àmín Jésù. Ìwọ náà jáde ní Lódíbárì. Àmín Jésù. Sọ pé mo jáde ní Lódíbárì. Mo jáde ní Lódíbárì. Ilẹ̀ tí ò sí ìrántí. Ilẹ̀ tí ò sí ìrántí. Abẹ̀sí rántí mi lónìí. Abẹ̀sí rántí mi lónìí. Ayé mi jáde ní Lódíbárì. Ayé mi jáde ní Lódíbárì. Ilẹ̀ tí ò sí ìrántí. Ilẹ̀ tí ò sí ìrántí. Mo jáde. Mo jáde. Mo wọ gbòòrò. Mo wọ gbòòrò. Mo wọ gbòòrò. Mo wọ gbòòrò. Mo di mímọ́. Mo di mímọ́. A kurukuru òkùnkùn. Kurukuru òkùnkùn. Kurukuru ìgbàgbé. Kurukuru ìgbàgbé. Ó yá ó kákò lórí mi. Ó yá ó kákò lórí mi. Májẹ̀mú ìrántí. Májẹ̀mú ìrántí. Ó gbé èmi náà jáde. Ó gbé èmi náà jáde. Ó gbé àwọn ọmọ mi jáde. Ó gbé àwọn ọmọ mi jáde. Ó gbé ilé iṣẹ́ mi jáde. Látòní lọ. Ayé ò tún gbàgbé mi. Ayé ò tún gbàgbé mi mọ́. Ìwọ tó mú kí wọ́n rántí Mèfíbóṣẹ́tì. Ìwọ tó mú kí wọ́n rántí Mèfíbóṣẹ́tì. Ìwọ tó jẹ́ kí wọ́n rántí Òbédédómù. Ìwọ tó jẹ́ kí wọ́n rántí Òbédédómù. Ẹ jẹ́ kí wọ́n rántí èmi náà. Ẹ jẹ́ kí wọ́n rántí èmi náà. Ẹ jẹ́ kí wọ́n rántí àwọn ọmọ mi. Ẹ jẹ́ kí wọ́n rántí àwọn ọmọ mi. Ẹ jẹ́ kí wọ́n rántí ilé iṣẹ́ mi. Ẹ jẹ́ kí wọ́n rántí ilé iṣẹ́ mi. Ẹ rántí mi Olúwa. Ẹ rántí mi Olúwa. Ẹ rántí mi Olúwa. Ẹ rántí mi Olúwa. Àmín. Àmín. In the name of Jesus. Gbogbo ẹni tí àmì ẹ lé jù. In the name of Jesus. Lónìí ọjọ́ àbámẹ́ta wọ́n máa rántí rẹ̀. Àmín Jésù. Wọ́n rántí rẹ̀. Àmín. Wọ́n rántí rẹ̀. Àmín. Ìdìde tó máa bà ọ́ lẹ́rù. Wàá rí. Àmín Jésù. Wàá rí. Àmín. Wàá rí. Àmín. Wàá rí. Àmín. Wàá rí. Àmín. Ṣe bẹ́ẹ̀. Àmín. Ṣe bẹ́ẹ̀. Àmín. Ẹ gbàdúrà yìí. Òkú ayé lára mi. Òkú ayé lára mi. Jáde. Jáde. Padà síbi tó ti ń bọ̀. Padà síbi tó ti ń bọ̀. Tí mo gbọ́ nù. Wàá rí pé àìsàn yẹn pé òkú ayé ni. Wàá rí pé gbèsè yẹn òkú ayé ni. Wọ́n lé ọ lókùúta ni. Mo ṣe ń gbọ́ ni òkú ayé lára mi. Òkú ayé lára mi. Padà síbi tó ti ń bọ̀. 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 Psalm 13 ni kò lò. Jésù. Orí òkè Gíbúà tí Sọ́ọ̀lù ń fi ara pamọ́ sí. Ibẹ̀ náà ló kú sí. Odò tó gbé Mósè sókè tó gbà là ní kékeré. Omi náà ló pa o. Omi náà ni. Ó ní mo fà jáde láti inú omi. Omi tún fà lulẹ̀. Ó ní mo ní kí. Ó sọ̀rọ̀ sí àpáta. Ó lọ lù ú pàpà. Omi jáde ṣùgbọ́n mi ní ọ̀pá. Omi ló gbà mi ló pa. Lágbára Ọlọ́run. Ibi ìsádi rẹ. In the name of Jesus. Ibi ààbò rẹ kò ní dibi ikú rẹ o. Àmín Jésù. Ibi ìsádi rẹ ò ní dibi pósí rẹ o. Àmín Jésù. Àgbójúlé rẹ ò ní já sásán. Àmín Jésù. Lágbára Ọlọ́run òkè ààbò rẹ ò ní gbàbọ̀dé tí ọ. Àmín Jésù. Inú bí Dáfídì ó ṣépè fún orí òkè Gíbúà. Ó ní kí òjò àti ìrì má ṣe rọ̀ síbẹ̀. Bọ̀ kí nìyẹn fẹ́ ṣe? Ẹni tó lọ ti lọ. Ọ̀fẹ́ gbé ọmọ lọ́wọ́. Ó sọ bẹ́ẹ̀ nù. Ọ̀fẹ́ ti ṣe ọwọ́ o. Lágbára Ọlọ́run ẹni tí ìwọ fẹ̀yìn tì kò ní di ẹ̀gún fún ọ. Àmín Jésù. Mò ń sọ̀rọ̀ lórí bíba májẹ̀mú ikú òjijì jẹ́ torí pé Olúwa ló ní pílánù ẹ̀mí gígùn fún ọ ní Psalm 118 verse 17, Psalm 91 16, Psalm 34 verse 12. Gbàrà dé 1 Corinthians 15:55 ó ní Olúwa gbé kú mi ní ìṣẹ́gun níbi tó lè dé ó lóun gbé kú mi ní ìṣẹ́gun. Gbàtà ní Isaiah 25 verse 8 ó ní òrí òkè yìí ó ní èmi yóò gbé kú mi ní ìṣẹ́gun. Ní orí òkè yìí èmi yóò gbé kú mi ní ìṣẹ́gun. Ó gbọ́ ọfà ẹ̀mí ikú òjijì jáde. Àmín Jésù. Jáde. Àmín. Ìkẹrin kí ni òkùnkùn máa ń lò láti gbé ẹ̀mí ikú sí ara àwọn ènìyàn. Ohun tó tún ń lò eléyìí tún lè dé o. Ó ní wọ́n ń pè ní májẹ̀mú ikú òjijì. Májẹ̀mú ikú òjijì. Isaiah 28 verse 15-18 ó ní torí pé ìwọ ti bá ikú dá májẹ̀mú ó sì ti bá ipò kú dá májẹ̀mú. Ó ní májẹ̀mú rẹ pẹ̀lú ikú la ó yẹ. Ìmùlẹ̀ rẹ pẹ̀lú ipò kú ò ní dúró. Bẹ́ẹ̀ ni mo like scripture Isaiah 25:15-18 ìwọ ti bá ikú dá májẹ̀mú. So májẹ̀mú ikú wa oyè ọdún báyìí ló máa lò tó máa fi kú. Àwọn ẹgbẹ́ burúkú a máa bá ní dá májẹ̀mú. Ẹgbẹgbẹ̀rún dẹ̀ kí ọwọ́ bọ̀ fún rẹ̀ ó lọ ṣògùn owó ó lọ fọwọ́ fa nǹkan burúkú. Wọ́n sọ fún pé ó nílò ju ọdún 5 lọ mọ́ májẹ̀mú ikú nù. A sì mọ ọ̀rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ẹlòmíì wọnú ẹgbẹ́ kò mọ̀ pé wọ́n wà nú ẹgbẹ́
ẹgbẹ́ bóyá bí wọ́n ti tọrọ ẹ̀ bóyá nú omi ni wọ́n ti dá ẹjọ́ fún àwọn ọmọ Èmèrè wọ́n ti dájọ́ fún wọn ó ní ìwọ bá ikú dá májẹ̀mú ikú bá dá májẹ̀mú ikú bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n májẹ̀mú rẹ pẹ̀lú ikú kò ní dúró ìmùlẹ̀ rẹ pẹ̀lú ipò kú láò bàjẹ́ ẹgbẹgbẹ̀rún dá májẹ̀mú pé ní ọjọ́ ìgbéyàwó lòun lọ bẹ́ẹ̀ bá sì mú dáadáa yọ lọ lọ́jọ́ ìgbéyàwó kó tó bọ́ wedding gown hospital ló ti máa land tẹ́ bá sọ́ra aṣọ tó wọ̀ tó fi ṣe wedding lẹ́ẹ̀fì sí torí pé májẹ̀mú ń bẹ lórí ẹlòmíì ní májẹ̀mú wípé ọjọ́ tí ó máa bímọ lòun ó bá ọmọ kú májẹ̀mú ẹlòmíì birthday 21 ni ẹlòmíì birthday 40 ni májẹ̀mú ikú èmi mọ̀ èmi ò sì mọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì wà nù májẹ̀mú yìí ó mọ̀ fún rẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ò mọ̀ mo ti bá ọ̀pọ̀lọpọ̀ onírú báyìí pàdé ṣùgbọ́n tí Olúwa ti gbọ́ ògo lórí ọ̀rọ̀ wọn wò ó májẹ̀mú wo ni ń bẹ lórí rẹ̀ májẹ̀mú ikú wo ni ń bẹ lórí rẹ̀ májẹ̀mú ipò kú wo ni wọ́n ti bọ́ ọmọ rẹ̀ ẹjẹ kò wọn bá yẹn múlẹ̀ májẹ̀mú yìí on his behalf Rosie ṣe bí obìnrin Kenani ṣe bó wá gba ìyanu on Rosie fọmọ ọmọ ẹ̀ ọ̀sán àsìnbẹ̀ òun ló dẹ̀ dúró so the same way somebody ẹnìkan náà lè dúró kó fi èèyàn tọrọ fún ikú hádẹ mú wọnú májẹ̀mú pé lágbájá báyìí májẹ̀mú ikú báwọn kan wà nílẹ̀ Yorùbá láyé ìgbà náà àwọn abọ́bá kú májẹ̀mú orí wọn ni wípé ọjọ́ tó bá ti wọlé àwọn náà ṣe kí ni wọn lọ wọn gbọ́dọ̀ bọ́ba lọ bẹ̀rù máa dúpẹ́ pé gbogbo àṣà báwọn Ọlọ́run ti bá wa rí kú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbọ́ ẹgbẹgbẹ̀rún láyé òun ni wọ́n ń bẹ ní abẹ́ májẹ̀mú ikú kan tàbí òmíràn ẹlòmíì ní ọjọ́ tí ayọ̀ rẹ̀ bá dé òun ni ó máa bá tiẹ̀ lọ ẹgbọ́ èdè yìí gbogbo ẹni tí a jọ pàdé láàárọ̀ ẹ̀ májẹ̀mú ikú tó ń bẹ lórí èmi àti ìwọ ẹ̀jẹ̀ Jésù rí dànù àmín Jésù ẹ jẹ́ kí ẹni pariwo pé ẹ̀jẹ̀ Jésù lé májẹ̀mú ikú dànù ẹ̀jẹ̀ Jésù lé májẹ̀mú ikú dànù lórí ọmọ mi lé májẹ̀mú ikú dànù lórí aya mi lé májẹ̀mú ikú dànù ìwọ májẹ̀mú ikú mo dì ọ́ lónìí fi ayé mi lẹ̀ fi ayé àwọn ọmọ mi lẹ̀ fi àyíká mi lẹ̀ ìwọ májẹ̀mú ikú a gbé ọmọ lónìí ó ní ó gbé ikú mi ní ìṣẹ́gun ẹ̀mí mímọ́ gbé ikú mi májẹ̀mú ikú òjijì já ọwọ́ lára mi láti òní lọ lára ọmọ mi já ọwọ́ rẹ májẹ̀mú ikú jáwọ́ mo pe ẹ̀jẹ̀ Jésù láti bà májẹ̀mú ikú òjijì májẹ̀mú tí mo dá láì mọ̀ májẹ̀mú tí mo dá májẹ̀mú tí àwọn òbí mi mú mi wọnú ẹ̀ nígbà mo wà kékeré ibi tí wọ́n gbé mi lọ fún ìgbàlà mi tó di ìgbèkùn mi ohun tí wọ́n ṣe sí mi lára gbẹ́rẹ́ tí wọ́n ṣe fún mi àṣejẹ tí wọ́n ṣe fún mi odò tí wọ́n ti wẹ̀ mí májẹ̀mú tí wọ́n korí mi bọ̀ nínú aginjù májẹ̀mú tí wọ́n torí mi bọ̀ nínú yàrá òdì májẹ̀mú tí wọ́n tojú mi bọ̀ nínú gbẹ́rẹ́ òdì ǹjẹ́ lónìí mo kọ̀ kúrò lórí mi májẹ̀mú ikú ṣí kúrò lórí mi èmi ó lo gbogbo ọjọ́ ayé mi pé sánsan èmi ò ní kúkú òjijì àwọn ọmọ mi ò ní kúkú òjijì èmi ò ní fọwọ́ mi gbọ́mọ sí èmi ò ní mọ bó jí ọmọ ògo mi ò ní ṣí lọ àmín àgbàdúrà fún gbogbo yín pátá ní gbogbo tí ẹ ti gbóhùn yìí ẹ̀mí kú òjijì jáde òní dúró nù lé òní dúró tòsí gbogbo yẹn gbàdúrà ìborí ọ̀fẹ́ Ọlọ́run kó gbá gidigidi ní àárọ̀ yìí pẹ̀lú Psalm 92 agbára Ọlọ́run a ó mú ọ wọnú májẹ̀mú ẹ̀mí gígùn agbára Ọlọ́run ibi àkókò yìí ò ní gbé ọ ẹkún àkókò yìí ò ní bá wọn sùn ẹ̀sín àti ìhòòhò àkókò yìí ẹ̀ níjọ ní Ọlọ́run tí ó bu ọlá fún àwọn èèyàn rẹ̀ yóò bu ọlá fún ọ oní ní àkókò èèyàn ó mú ọkàn rẹ̀ sanra ọkàn rẹ̀ ó sanra ẹ̀mọ́ yóò mú ọkàn rẹ̀ sanra onígbà tí wọ́n bá ní ìjákulẹ̀ àti ìgbérulẹ̀ wà ó ní ìwọ yóò máa sọ pé ìgbésókè wà ìgbésókè ni ọmọ jẹ́ tiẹ̀ mo bá ayé rẹ sọ̀rọ̀ gbogbo ibi tó dojúkọ lónìí àti ibi tó wà tí àwọn ọmọ rẹ wà àánú kò yí ọká oúnjẹ òjò ò ní wọn o ibi tó retí àánú sí àánú ọwà àwọn tí ò fún ọ lówó rí wọn ó sẹ́ndì ẹ̀sìn ibi tó ti jẹ ọ lówó wọn ó san fún ọ gbogbo ẹni tí ò lè bọ́wọ́ sẹ́nu Ọlọ́run ó dìde fún ọ̀rọ̀ rẹ àánú òde àwọn adarí orílẹ̀-èdè orí ọ̀fẹ́ láti ṣe ohun tó tọ́ Olúwa kó fún wọn ẹ̀mọ́ kó fún wọn orí ọ̀fẹ́ láti ṣe ohun tó tọ́ fún àwọn ènìyàn ẹ̀mọ́ kó fún wọn a ò ní dààmú Nàìjíríà yóò wà lálàáfíà ọ̀rọ̀ yìí yóò di ẹ̀rí o ayé rẹ yóò lékè ó sì borí o ṣe bẹ́ẹ̀ fún wa ṣe bẹ́ẹ̀ fún wa aláàánú ni wọn o ọkàn rẹ ó balẹ̀ Jésù Olúwa wa.
èrèdí ayọ̀ rẹ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Iná tọ́mọ ayé fi ń jóni tí èèyàn dúró má sọ tí ọmọ képe iná mọ̀ jó mi, iná ayé ò ní jó ọ. Ìyá ìsàmì, iná ayé ò ní jó ọ. Mo ní wọn ní fi náà ọmọ jó ọ lágbára Ọlọ́run. Ìwọ ọmọbìnrin tí wọ́n ń rù ká yìí, mo já ọ gbà lọ́wọ́ kú òjijì. Ẹni tó ní ẹ̀mí rẹ̀ já ọ gbà. Ẹ̀jẹ̀ Jésù gbà ọ́. Gbogbo abẹ́ igi òsè tí wọ́n de gbogbo ògo ọmọ ìyá rẹ̀ mọ́, iná tú tiẹ̀ lẹ̀. Ó ní sẹ̀sí Olódùmarè. Ọ̀pá ògo rẹ̀ wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ ó ṣoríire. Kàn rẹ̀ ó balẹ̀. Nàìjíríà lórúkọ Jésù wọn ní sìnkú rẹ̀ láàyè. Ẹ̀gàn orílẹ̀-èdè yìí yóò di ògo. Ẹkún yóò dẹ̀rín. Gbogbo ilé tí ẹ ti ń sàmì yìí wọn ní gbépo sí wọbẹ̀. Ẹ̀yin èèyàn ń bi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn yìí, ohùn tí ẹ náà ó ṣe é gbọ́. Ibi tí wọ́n ti ní o wá gba kọ́kọ́rọ́ yìí lórúkọ Jésù wọn ní disappoint ẹ̀ mẹ́. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ẹ kú oríire o, ẹ sì kú àkókò yìí. Ẹ wo Ọlọ́run àánú, ẹ wo bó ti ń tú àwọn èèyàn sílẹ̀ lábẹ́ ohùn rẹ̀. Ẹ gbọ́ ohùn náà wọlé rẹ̀ lónìí o. Ó ní sọ fún ọ pé gbogbo ẹni tí ò jẹ́ kí ìyá rẹ̀ kó jẹun ọmọ, tí ò jẹ́ kí bàbá rẹ̀ kó kórè ìlágùn rẹ̀, tó níwọ̀ ló tún kàn láti dájú sọ yóò ṣubú. Ogun tí ìyá rẹ̀ jẹ̀kù ò ní tẹ́wọ́ gbà o. Lágbára Ọlọ́run àwọn ọmọ rẹ̀ wọ́n tún ní jarú ogun tí wọ́n jà yìí o. Ọ̀run ṣí. Orí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ẹ máa kú oríire káàkiri gbogbo orílẹ̀-èdè. Ẹ bá mi ka Agai chapter 2 torí ohun tí mo gbọ́ ńgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ nù. Agai chapter 2, ìwé Agai orí kejì ẹsẹ̀ 6 sí 7. Kẹwàá gbọ́ ohun tó sọ. Ìwọ náà gbé Bíbélì rẹ̀. Olúwa ní òun fẹ́ mì àwọn ibì kan. Ẹnìkan ń ṣàmì. Gbogbo ibi tó yẹ kí Olúwa mì kí sítórì rẹ̀ change láyé lórúkọ Jésù. Olúwa yóò mì bẹ́ẹ̀. Ẹni tó jókòó lórí òbìrí ayé yóò mì bẹ́ẹ̀. Olúwa ní òun fẹ́ mì àwọn ibì kan. Òun fẹ́ mì ilé bàbá rẹ̀. Òun fẹ́ mì ìlú rẹ̀. Òun fẹ́ mì orílẹ̀-èdè rẹ̀. Òun fẹ́ mì ibi tí o ti ń tajà. Òun fẹ́ mì iléèwé àwọn ọmọ rẹ̀. Ọlọ́run dẹ̀ wí pé tóun bá ti mì ìyanu ó ṣẹlẹ̀. Ẹ ka ọ̀rọ̀ yẹn fún wa. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Báyìí lolúwa àwọn ọmọ ogun wí. Pé ẹ̀ẹ̀kan ṣá. Lẹ́ẹ̀kan yìí sí. Ní ìgbà díẹ̀ sí. Lákòókò yìí sí. Ni èmi ó mì àwọn ọ̀run. Olúwa lòun máa mì ọ̀run. Àti ayé. Òun á mì ayé. Àti òkun. Olúwa lòun mì òkun. Àti ìyàngbẹ́ ilẹ̀. Olúwa lòun mì ìyàngbẹ́ ilẹ̀ ilé rẹ̀. Èmi ó sì mì gbogbo orílẹ̀-èdè. Ó lòun máa mì ọkàn àwọn ọba àti ìjòyè torí rẹ̀ wọ́n á mì àwọn orílẹ̀-èdè, wọ́n á mì ilé iṣẹ́ gbogbo. Ìfẹ́ gbogbo orílẹ̀-èdè yóò sì dé. Ó ní tí o wá ń wá yẹn ó ló máa ṣẹlẹ̀ tóun bá ti mì bẹ̀. Èmi ó sì fún ògo kún ilé yìí. Bẹ́ẹ̀ ni. Ni Olúwa àwọn ọmọ ogun wí. Olúwa lòun ó mì ilẹ̀. Pariwo pé Olúwa mì ilé bàbá mi. Olúwa mì ilé bàbá mi. Bẹ́ẹ̀ bá tiẹ̀ mì kankan yẹ kí wọ́n náà tiẹ̀ mì ilé bàbá rẹ̀ náà. Ẹ wo àwọn èèyàn mọ̀ ń jìyà, wo ò ní jìyà. Àmín Jésù. Àwọn èèyàn mọ̀ ń la nǹkan kọjá. Ètò ńlá kọjá ẹ̀rí ní ọ̀dà. Àmín Jésù. Àwọn èèyàn máa ń sọkún. Ọlọ́run á sọ ẹkún tiẹ̀ dẹ̀rín. Àmín. Pariwo pé Olúwa mì ilẹ̀ ilé bàbá mi. Olúwa mì ilẹ̀ bàbá mi. Mì ilẹ̀ ilé ìyá mi. Mì ilẹ̀ ilé ìyá mi. Mì ilẹ̀ ilé àná mi. Mì ilẹ̀ ilé àná mi. Mì ilẹ̀ àdúgbò tí mò ń gbé. Mì ilẹ̀ àdúgbò tí mò ń gbé. Nínú yàrá tí mò ń gbé. Nínú yàrá tí mò ń gbé. Jẹ́ kí mímì ó ṣẹlẹ̀. Jẹ́ kí mímì ó ṣẹlẹ̀. Ohun tí wọ́n dè tó tọ́ sí mi. Ohun tí wọ́n dè tó tọ́ sí mi. Atúlẹ̀. Nínú mímì náà. Nínú mímì náà. Gbogbo ohun tí ó tọ́ sí mi. Gbogbo ohun tó tọ́ sí mi. Tí a rì mọ́lẹ̀. Tí a rì mọ́lẹ̀. Ẹ̀mí ilẹ̀ náà. Ẹ̀mí ilẹ̀ náà. Pẹpẹ abàmì. Pẹpẹ abàmì. Tí ó gbé ògo mi mì. Ẹ̀mí mímọ́ mi pẹpẹ náà. Mi aginjù Kádẹ́ṣì. Mi ilẹ̀ àwọn ọba. Mi ọkàn àwọn alágbára. Ẹ̀tọ́ mi ní ọwọ́ àwọn alágbára.
sọ́ọ̀lẹ̀ nígbà tí ìwọ mì ọba kò lè sùn Aṣọ́ẹ́rúsì ò lè sùn ó ní kí wọ́n pe Mọ́díkáì wá wọ́n sì gbé ẹ̀tọ́ rẹ̀ fún gbogbo ẹni tó ń sùn tí ẹ̀tọ́ mi ń bẹ lọ́wọ́ wọn Olúwa mì ọkàn wọn Olúwa mì ilé wọn fi àwòrán mi mì ọkàn wọn jẹ́ kí wọ́n fi ẹ̀tọ́ mi lé mi lọ́wọ́ ilé iṣẹ́ ńlá tí o gbọ́dọ̀ mì Olúwa mì wọ́n Olúwa mì wọ́n mì ayé tèmi náà ohunkóhun tí a tọ́jú pamọ́ sí mi lára bá iná jáde mì ayé àwọn ọmọ mi ohun tí a tọ́jú sínú ayé àwọn ọmọ mi bá iná jáde mì aya mi ohun tí a tọ́jú pamọ́ sí ara rẹ̀ kó bá iná jáde mì iṣẹ́ ìránṣẹ́ mi ohun tí a fi de iṣẹ́ ìránṣẹ́ mi kó jára mì Olúwa nítorí mo fẹ́ ire mo fẹ́ àánú àmín ìwọ náà ṣe àmì tó dáa gbọ́ Olúwa ti sọ pé o máa wà fruitful o sì lè parọ́ òun mo ti ń sọ pé àwọn tí ó ń wá ọmọ a máa milé ọmọ rẹ lónìí a máa milé ọkọ rẹ yẹn ẹni tó wí pé òun ò ní jẹ́ kó o fojú rí ọjọ́ ayọ̀ pé ò ní gbé ọmọ dání pé ṣé wọ́n máa ń rọmọ lẹ́yìn ejò ní ìwọ ìṣèjò torí pé èmi àti ẹ ti pàdé lónìí torí pé o wà lórí ẹ̀rọ yìí o wà lórí ìlà yìí ìdájọ́ tí ń bẹ lórí rẹ kó fọ́ dànù pariwo pé màá gbé ọmọ tèmi èmi láìkì Genesis 25:21 ó ní and Isaac entreated the Lord for his wife because she was barren, and the Lord was entreated of him, and Rebekah his wife conceived. So a jẹ́ pé ogun tó jà bàbá Isaki Abrahamu ó tún jọmọ ẹ̀ náà Isaki ogun tó jà Sarah ìyàwó Sarah ó tún jà Rebekah àgàn wá dìran but Bíbélì sọ ó ní Isaac entreated ó bẹ̀ Olúwa Olúwa for 20 years ló fi àgàn Isaac got his first child at the age of 60 ó dẹ̀ marry ní age of 40 so gún ọdún ló fi dúró ogun tó jàyà rẹ tó jà bàbá rẹ sàmì o Olúwa tú ọ lẹ̀ lábẹ́ ogun náà pariwo pé kò ní jà mí mo bọ́ lábẹ́ rẹ̀ kó o lè mọ̀ pé ogun ni ẹ tún wo chapter 29:31 the same Genesis and when the Lord saw that Leah was hated God opened her but Rachel was barren ọmọ tó tún ti ara Isaki náà jáde tún lè lé o ọmọ tí Rebekah tó bí tí ìyá ìyá gan òun náà tún bí Jacob náà ìyàwó ẹ̀ Rákélì òun náà tún yàgàn ẹ̀rí àgàn di ìran báyìí Bíbélì tẹ̀ sọ fún wa inú Exodus 20:26 only there is nothing that shall cast their young and shall be barren in your house in Deuteronomy 7:14 only thou shall be blessed above all people there shall not be male or female barren ẹnìkan dìde tí ogun ayé rẹ̀ lónìí ìyàgàn dópin pariwo pé ìyàgàn dópin wọ́n máa léso láyé mi mo láìkì Isaiah yẹn ni ó ní mo fẹ́ sí fún ọ yìí chapter 54:1 ó ní kọrin ìwọ àgàn ìwọ tí ò rí bí ó ní kọrin àgàn kọrin ẹ gbóhùn Olúwa ọfà ayé ní ara rẹ tó lò ní rọmọgbẹjọ májẹ̀mú ìyàgàn gbogbo májẹ̀mú tí ń bọ oyún rere jẹ́ mọ́ ọ lára ọfà ayé ní ara rẹ tó o bá ṣàmì bí àrá kó máa bá iná jáde omi ọwọ́ rẹ yẹn kó di ẹ̀jẹ̀ Jésù kó di ẹ̀jẹ̀ Jésù ilé ọmọ rẹ kó ṣí oyún eléyìí máa dúró láàrin oṣù 9 wàá gbé ọmọ wàá gbé ìbejì wàá padà wàá yin lọ́hùn wàá gbégbá ọpẹ́ bẹ́ẹ̀ lolúwa wí. èèyàn ò lè rí wò lẹ́ẹ̀kan kó má fẹ́ rí mọ́ ayé kò ní í ṣe é gbé béèyàn bá ti rí tí ò tún rí mọ́ ayé ànira fún ni ìrìn àjò aṣòro rìn bí ènìyàn bá mọ̀ tí ò tún mọ̀ mọ́ gbogbo ẹni mọ̀ ló fẹ́ mọ̀ sí gbogbo ẹni rí ló tún fẹ́ rí lẹ́ẹ̀kan sí. ìyẹn ni mo ṣe ń sọ fún ọ wípé gbogbo nǹkan ló ṣe é sọnù Ọlọ́run ṣe é sọnù. àwọn òbí Jésù sọ Jésù nù wọ́n tún rìnrìn àjò ọjọ́ 3 láti wá padà láti lọ wá o 3 days journey bẹ́ẹ̀ ni wọ́n tún wà lọ. Dáfídì sọnù ó ké ó ní Olúwa mo gbẹ ìmọ̀ rẹ lọ́wọ́ mi ó ní dá ayọ̀ ìgbàlà padà sí ọkàn mi tún padà tọ̀ mí wá lẹ́ẹ̀kan sí. Jóòbù níbi tó ti mọ ń rí Ọlọ́run lòun rí ń bẹ̀ mọ́ ó ké ó ní Olúwa jẹ́ ń tún rí ọ lẹ́ẹ̀kan sí. ó ní mo ti gbọ́ ọ nínú etí ó ní ṣùgbọ́n ojú mi ti rí ẹni tí wọ́n pè ní Olúwayé. Bàbá tó ń sàmì wàá rí Ọlọ́run. Àmín Jésù. Wọ́n náà pariwo pé Olúwa fi ara hàn mí. Olúwa fi ara hàn mí. Ẹ̀mí mímọ́ jẹ́ ń rí ọ. Ẹ̀mí mímọ́ jẹ́ ń rí ọ. Olúwa jẹ́ ń rí ọ. Olúwa jẹ́ ń rí ọ. Ẹ bá mi kọ́ àwọn tó rí ìgbà wọn yí padà. Jẹ́ kí n rí ọ nínú ayé mi. Bẹ́ẹ̀ ni. Jẹ́ kí n rí ọ nínú ayé mi. Mo fẹ́ rí ọ bàbá.
jẹ́ kí n rí ọ nínú gbogbo ọ̀nà mi Olúwa. Bàbá mi jẹ́ n rí ọ. Jẹ́ kí èmi rí ọ o nínú iṣẹ́ mi. Bẹ́ẹ̀ni. Àwọn tó rí ọ. Ìgbà wọn yí padà. Gidi. Ìgbà Mósè rí ọ. Bẹ́ẹ̀ni. Ìgbà rẹ̀ yí padà. Ó yí padà ni. Ábúráhámù rí ọ o. Bẹ́ẹ̀ni. Ìgbà rẹ̀ yí padà. Gbogbo ẹ̀ ó yí. Ìgbà Hánà rí ọ ní Ṣílò. Bẹ́ẹ̀ni. Ìgbà rẹ̀ yí padà. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbà Sárà rí ọ o. Ìgbà rẹ̀ yí padà. Bàbá mi o. Jósẹ́fù rí ọ o. Bàbá mi o. Ìgbà rẹ̀ yí padà. Ó yí padà. Jábésì rí ọ o. Ìgbà rẹ̀ yí padà. Bẹ́ẹ̀ni. Pétérù apẹja rí ọ o. Ìgbà rẹ̀ yí padà. Jẹ́ kí n rí ọ nínú ayé mi. Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. Gba ìyìn wa. Àmín. Gba ìyìn wa. 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 Sí bàbá yìí, sí màmá yìí tó lòun fẹ́ rí Ọlọ́run. Àkọ́kọ́ gbé ẹbọ ọpẹ́. Òun la gbé wá láti fi wọlé. I will enter his gate with thanksgiving in my heart. I will enter. Òun la ẹbọ ọpẹ́ ni. Bẹ́ẹ̀ yóò bá ti gbé dání wọn níjẹ́ wọlé. Ṣé bó ló fẹ́ rọ́lọ́ ni? Olúwa gba ọpẹ́ wa. Bàbá mi, a dá gbogbo ètò ti ṣe padà. Gbogbo ètò ti fi bá wa lò, a dá padà ìwọ ló ní. Àní nǹkankan. Ọlọ́run gba ọpẹ́ wa. Gbogbo ẹni tó gbàgbọ́ tó lòun fẹ́ rí Ọlọ́run. Ó yá lórúkọ Jésù. Bàbá mi kó farahàn. Farahàn. Olúwa farahàn wa nínú ilé ìfarahàn ẹ̀mí mímọ́ farahàn ní orílẹ̀-èdè Nàìjíríà farahàn ìlú Èkó farahàn ní àdúgbò tí ìyà ti ń ṣàmì ẹ̀mọ́ farahàn nínú ilé tó wà ẹ̀mọ́ farahàn. John Wesley only God does nothing but in answer to prayer. God does nothing but in answer to prayer. That is John Wesley. And Ọlọ́run lò láti dá Methodist sílẹ̀. Èdè tiẹ̀ ni. So prayer is therefore not an option for mankind but a necessity. If you don't pray, heaven cannot interfere in earth affair. If you don't pray, heaven cannot interfere in earth affair. For kí Ọlọ́run tó lè dá sí ọ̀rọ̀ ayé, àdúrà gbọ́dọ̀ lókè. Bádùn ò bá lókè ọ̀run ìdásí. That is why every action taken by God on earth require the involvement of humanity. Gbogbo tó fẹ́ ṣe láyé èèyàn ló wá mọ́ra láti ṣe. He executed it. Number one, to rescue humanity from the flood. He needed Noah. Ó wá èèyàn mọ́ra ni pé ikú omi fẹ́ pa ayé rẹ̀ o, but a gbọ́dọ̀ tún preserve àwọn kan tó máa continue existence ayé. Torí àní padà sínú ìṣẹ̀dámọ́. A creation has been concluded. Àṣẹ máa wá lọ wá mọ̀. No. Àwọn kan gbọ́dọ̀ wà preserved. Àwọn yẹn ló máa procreate tí wọ́n á tún pọ̀ sí. Nú àlárí kò sí yẹn. Èèyàn 8 péré ló tún kún ayé over almost 8 billion táwa báyìí. Just 8 ẹni 8. For creation of nation, he needed Abraham. Ó fẹ́ dá orílẹ̀-èdè sílẹ̀ tó máa pè ní tóun tó máa ti ara wọn máa fi ara hàn ayé káàkiri. Orí Abrahamu ní Genesis chapter 12 verse 1. For creation of nation, he needed Abraham. To lead Israel out of captivity, he needed Moses. In Exodus chapter 3. Kí orílẹ̀-èdè kan tún jáde nínú ìgbèkùn, ó tún nílò ẹnìkan tó cooperate pẹ̀lú ẹ̀. A pè ní Mose. To defeat Jericho, he need Joshua. To defeat Jericho, he need Joshua. Joshua must join with him láti gba Jericho. Ìlú ńlá ni, ìlú olódi ńlá. To kill Goliath, he needed David. He needed David. To kill Goliath, he needed David. For the preservation of the Jew in a Gentile land, he needed Esther. Esther ló fẹ́ mi ẹ̀ di nínú àwẹ̀ àtàdúrà ní chapter 3. Ẹ fi mí lẹ̀ bí n bá kú kí n kú. Ẹ jẹ́ ń wọnú àwẹ̀ ọjọ́ mẹ́ta gbogbo orílẹ̀-èdè. Wọ́n bẹ̀ sí gbà. Tẹ́ ẹ̀ bá gbà gbogbo ala máa kú ń bè. To get a forerunner for Jesus, he needed John the Baptist. Tí ó jáde lọ nínú Job chapter 1. Tí ó jáde lọ láti ṣáájú Jésù lọ. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run òun ló náwó sí Jésù. Ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. So he needed John. And for Jesus to enter the heart, he needed Mary. God needed Mary. He needed a virgin. Tí Jésù máa jókòó sínú ẹ̀. Òun lẹ́sẹ̀ rí wípé gbogbo ntọ́lọ́run bá fẹ́ ṣe láyé, ó nílò cooperation àwọn èèyàn. Only cooperation. For tabernacle to be builded, he needed Aholiab.
and Bezalel. Bẹ́ẹ̀ni ó ní mo ti fi ọgbọ́n sáwọn èèyàn nínú, àwọn èèyàn ló máa kọ́ tabernacle. Mósè mo fi ràn hàn, but àwọn tí ọkọ̀ gbogbo ẹni tí ọbọ̀ kọ́ nǹkan láyé Ọlọ́run kó wọn jọ. Àwọn Bezalel, àwọn Aholiabu, àwọn tí a fi ọpọlọ fún àti fi ràn ọ̀run hàn wọ́n tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó bọ̀ kọ́ ayé rẹ̀. Bẹ́ẹ̀ni àwọn dá ó yá kí wọ́n yọjú lórúkọ Jésù. Àwọn tó nílò kí àyànmọ́ rẹ̀ sáré síwájú ó yá kán máa bọ̀. O ti pẹ́ ń lókà ó yẹ kó wọ international. Ọlọ́run àánú bàbá gbogbo ẹni tí Ọlọ́run ó lò ní àgbáyé ẹ máa sáré bọ̀, ẹ máa sáré bọ̀, ẹ máa sáré lórí ọ̀rọ̀ Nàìjíríà. Olúwa máa gbóhùn wa, Olúwa máa dá wa lóhùn. Wọ́n á darí orílẹ̀-èdè orí ọ̀fẹ́ láti ṣe ohun tó tọ́, Olúwa kó fún wọn, ẹ mọ́ kó fún wọn. Orí ọ̀fẹ́ láti ṣe ohun tó tọ́ fún àwọn ènìyàn, ẹ mọ́ kó fún wọn. A ò ní dààmú. Nàìjíríà yóò wà lálàáfíà. Ọ̀rọ̀ yìí yóò di ẹ̀rí o. Ayé rẹ yóò lékè. Ó sì borí o. Ṣe bẹ́ẹ̀ fún wa. Jésù